dáadáa ọmọ jẹ́mi yọ̀rẹ́ o. Àyàfá máa gún ọmọ lọ́jọ́ òbí òní ọmọ olóríire dáadáa ni. Mo ní bẹ́ẹ̀ àbúrò rẹ ọmọ rẹ ló rán mi wá láti United Kingdom láti UK. Princess Mansour Haji Bobo. Ó ní ọ̀rọ̀ mi lónìí wá kí màmá òun dáadáa ni. Ó ní wá kí màmá Emmanuel. Màmá Olúwa ṣe wò ó. Àyàfá máa gún ló ń sọjọ́ bí lòní ọmọ olóríire dáadáa ni. Ó ní kí n wọlé ọlọ́pàá àmọ́jọ ọlẹ́lọ́mí ọmọ abísùjó kọlọ kí n tó lọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ yèyé sà ní gbogbo Ìjẹ̀ṣà láǹdì tó relé ogbó olóríire màmá mi dáadáa ni Ọláwálé Ajípolówó Jésù tantantan lèmi ń jẹ́ màmá mi dáadáa ni mo dúpẹ́ pé bí mo ṣe wọlé ọpẹ́ làwọn dún èmi ò kọ́ bá yín dúpẹ́ lọ́wọ́ akọ́dá ayé àṣẹ̀dọ̀ ọ̀run olúborí ayé ọ̀kàkà kókókì agbẹnilágbàtàn ọlọ́run olùkọ̀yà ní gbogbo ìjọ MFM pátápátá korogodo ni ọba tó láyé ọba tó lọ́run gbìngbìn ní kí ọ̀rọ̀ ajáde mọ́tànlé abánirìn mọ́sọ̀dọ̀ ògbìgbà tí gbalẹ̀ lára ọba mi gbìngbìn ní kí ọ̀rọ̀ ọba mi gbìngbìn ní èkèmí ó ní kọ́ wa bí a ṣe ń ka yọjọ́ wa kó lè fọkàn wá sí gbọ̀ngbọ̀n márùn-ún 55 good years mo ṣe bí kì í ṣe kéré bílẹ̀ ayé màmá mi dáadáa olóríire kárẹ̀ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé lẹ́rọ ọba ti múná roko ọmọ fíjú rọjà wọn rìn gbẹ̀ndẹ́kẹ́ ọ̀bùn rọjà wọn pàṣẹ ọ̀sẹ̀ ọ̀bùn ní òrè wà fíjú wọlé wọn bá Ìjẹ̀ṣà relé ọmọ owó òbòkun òtẹ́rẹ́rẹ́ ọmọ owó òbòkun ọ̀tàràrà ìran Ìjẹ̀ṣà ní sí tòlótòló ẹrú wẹ́wẹ́ ẹ̀ bàbá wọn ní sí pẹ́pẹ́yẹ ọmọ olóbì kan owó tiriwọ́ ọmọ olóbì kan owó tiriwọ́ èyí tó jẹ́ tẹni àwọ̀ sápò ẹni èyí tí ò jẹ́ tẹni àwọ̀ sínú gbó ẹranko ara òun musara ni nílé títí lọ́pẹ́ ooo títí lọ́pẹ́ jẹ́mi yọ̀rẹ́ o aláṣẹ àtolùdarí iléeṣẹ́ the cook house bí mo ṣe sọ sórí ìfọ́nrán mo mọ̀ bọ́yán ti fi hàn ní àtò ní mo ti gbé sáfẹ́fẹ́ ní iléeṣẹ́ the cook house túbọ̀ lẹ̀ gangan ni mo bá àwọn táǹtì náwó lóríṣiríṣi kán máa bọ̀ ní iléeṣẹ́ wa láti sọ̀pẹ́ oríṣiríṣi oúnjẹ ìgbàlódé aládìlú gangan ni mo local and international food lábẹ́ aláṣẹ títí láyọ̀ ooo màmá mi dáadáa ọmọ ọlọ́fà mọ́jọ ọ̀làlọ́mí ọmọ abísùjó kọ ìjàkadì lóru Ọ̀fà ìjàkànjàkàn tí wọ́n ń jà lọ́fà lọ́jọ́ sí wọ́n lọ sojú tani ó sojú ebè lánàá ó sojú koro nínú oko ìbá sojú olóko àlàwọn ọmọ pínrẹ láàárẹ̀ ikú ògbọ́dọ̀ dùkàn lé ọ̀làlọ́mí tí kan bá dùkàn lé ọ̀làlọ́mí ogun ní kó wọn lọ́rọ̀ nílẹ̀ ìbàbà tó bí yín lọ́mọ ẹ̀yìn lọ́mọ adúkọ́sọ́ ọlọ́fà ẹgbẹ̀jẹ alùpùpù ọlọ́fà ẹgbẹ̀fà alùkìrìdìmí ọlọ́fà ẹgbẹ̀dínlógún ẹ̀yin lọ́mọ làmí lápá ọmọ làmí lọ́bẹ̀ mo bí ọmọ làmí àmọ́ kò gbọ́dọ̀ jílẹ̀ torí pé ìjà kákàbìtì lọ́rọ̀ ó tọ̀ ọ̀fà tọ̀fà ni ọmọ àfọwọ́ lárẹ̀rú nìyí ọmọ àfọwọ́ kan ìyàwó fà lé bàbá tó bí ọlọ́mọ ọ̀fà mọ̀ ká ẹrú ẹ̀ lọ́mọ ká ẹrú ọlọ́fà mọ̀jọ ọmọ láńká tọmọ ọlọ́fà mọ̀jọ lọ tó fi dé Ìjẹ̀ṣà ọ̀rí mọ̀mọ́ mi dáadáa mi mọ̀ mọ̀ pé èdè Ìjẹ̀ṣà mi lọ́lọ́dún mọ́rẹ̀ á fi ṣèdájọ́ ayé o ni mo fi èyí wọ́wọ́wọ́ Jésù
àti ìbọ̀bọ̀ lórí wàmọ̀kì ọlá ti UK pẹ̀lú gbogbo ẹbí àjíṣẹ́fì ní pátápátá kòròkòrò nílé lọ́kọ̀lọ́nà odò wọ́n lọ ní lọ́dọ̀ bí ẹgbẹ́ àwọn big sister ọmọ máwọn dáadáa ní mọ́mọ́ olúwàṣẹ rèé o ẹ̀rí wọ́n ti jẹ́ kí n mọ̀ wípé ilé tí mò ń bọ̀ ilé àdúrà ni ìdí nìyẹn tó fi pé èmi Ọláwálé àjípolówó Jésù tantantan lèmi ń jẹ́ àtijọ́ tí mo ti ń polówó Jésù ọ̀hún kiri kò dójú ti bí yó mọ́mí ọjọ́ bí yín lónìí mo fẹ́ gbàdúrà fún yín tó máa lọ láàrin ìṣẹ́jú méjì ojú òní tì yín láyé ẹ ti sọdún èyí ẹ ṣe tẹ̀mí tọmọtọmọ ẹ sọdún èyí ẹ ṣe tẹ̀mí tọkọtọkọ lórúkọ Jésù Kristi ọba ogun ayé ò ní borí yín ọ̀tá ò ní borí yín ilé iṣẹ́ yín di cook out home and abroad kò ní jóná o gbogbo sẹ́ńdẹ̀ fòwúrọ̀ ṣe ẹlẹ́lẹ́ni ò ní jẹ́mọ́ yín lọ́wọ́ ẹlẹ́lẹ́ni ò ní gbà ṣe yín ṣe lórúkọ Jésù Kristi ọba ni torí pé ìwé mímọ́ fi yé mi ó ní wípé a ti fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ pé ní orúkọ Jésù Kristi kí gbogbo ẹkú kó máa wólẹ̀ kí gbogbo àwọn sì máa jẹ́rìí rẹ̀ pé òun ni Ọlọ́run ni orúkọ tí o tún gbọ́ tó sáré ni orúkọ tí akẹgbọ́ tó wọnú ilẹ̀ lọ ni ẹ̀gbọ́n tó sọ nínú ìwé Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìnlá ni ó ní ohunkóhun tí o bá ti béèrè ní orúkọ yìí ìyẹn orúkọ Jésù Kristi ó ní èmi ó ṣe é ó ní èmi ó ṣe é ó tún wá sọ ó ní ti ìsinsìnyí ẹ̀yin ò tí ì béèrè kankan mọ́mí lórúkọ Jésù Kristi ogun ayé ò ní borí yín ogun èṣù ò ní borí yín gbogbo ẹni tó wá bá mọ̀mọ́ yọ ayò ní tẹ́lẹ̀ yọ ìbùkún ńláńlá lẹ́mọ̀ yọ ara ire lẹ́mọ̀ dá ẹ̀mí dáràn o Ọlọ́run máa bá mi ṣàánú yín ní gbogbo ọ̀nà pátá ni torí pé àánú ló ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ àánú tó gbọ̀ngbọ̀n lórúkọ Jésù Kristi Ọlọ́run ẹ̀mí mímọ́ máa gbé e fún yín o mo ní wípé ọ̀nà yóò ní ìdàkú láyé o èmi ò wá ń sáré ríròdò olùmọ̀ràn kan ìgbésẹ̀ tó kàn nínú ayé yín ohun tó wù yín lọ́kàn tẹ́ ẹ fẹ́ ṣe nínú ọdún tuntun tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ mú nígbà tẹ́ ẹ bá fi máa gbé 56 years Olódùmarè Jésù Kristi yóò ṣe fún yín ẹ̀yin tẹ́ ẹ wá ṣe 55 yìí mo sọ sínú fọ́nrán tí mo gbé tí mo gbàgbẹ́ láàyè tẹ́ ẹ bá dé YouTube ẹ máa rí ẹ̀yin ẹ̀sà ti táìpù mọ́ mi lọ́ládé Oriki Offa ti Ijesha mo gbé sí YouTube mo gbé sí TikTok mo gbé sí Facebook mo polówó ẹ káàkiri bí mo ṣe ṣe náà nù ní Facebook gbogbo ẹ ló ń bẹ ni bí mo ṣe sọ nígbà tí mo máa parí àdúrà yẹn mo lẹ́yìn 75 ẹ máa ṣe 65 ẹ máa ṣe 75 ẹ máa ṣe 85 ẹ máa ṣe 95 ẹ máa ṣe 105 ẹ máa ṣe 125 ẹ máa ṣe 155 ẹ máa ṣe 205 ibi tí mo ti dádúrà pé nìyẹn tẹ́ ẹ bá gbọ́ ájì ìbọ̀bọ̀ lọ́nà mi èèyàn tó rán ní sẹ́lá abẹ́rù àdèbèrè tá a fẹ́ jí sẹ́fún ẹgbọ́n ọjọ́ ìbí ẹ̀mọ̀ kú oríire happy birthday happy birthday to you happy birthday happy birthday happy birthday to you may the good Lord bless you mọ̀mí lọ́la lé o. May the good Lord bless you. May the good Lord, may the good Lord, may the good Lord bless you. She's a jolly good fellow. She's a jolly good fellow. She's a jolly good fellow. And so says all of us. And so say all of us. And so she's a jolly good fellow. She's a jolly good fellow. She's a jolly good fellow. And so say all of us. Hip, hip, hip. Hooray. Ani mama to. Mama to. Onilulu. Ani mama to. Mama to. Gẹ́gẹ́ bí ẹ̀fẹ̀fẹ̀ mú àkílòlù ní ṣọ́ọ̀ṣì wa máa máa ra tó mọ̀ ní mọ̀ òfin wá ṣeré o. Máa máa ra
tí mo rí o.